ayé lè ìbòsí o òkú ọmọdébìnrin kan ni wọ́n fẹ́ lọ jùnù sórí ààtàn yìí o báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló hápùn ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. ṣé ẹ rí ọmọdébìnrin tẹ́ ẹ rí yẹn bàbá rẹ̀ ló jókòó síta yìí o ọmọdé yìí ló wọṣọ àdúrà tẹ́ ń wò yìí ló wá dágbére fún bàbá rẹ̀ wípé dádì mi mò ń lọ sí fíjì ìyẹn ìṣọ́ òru. Bàbá ní ó dáa kò sí wàhálà ló bá béèrè owó mọ́tò lọ́wọ́ bàbá yìí. Bàbá yìí wá ń sọ fún wípé ò bá ní sùúrù kó dò dádì ẹ. Arábìnrin ní rárá pé dádì mi ẹ jẹ́ kí n tètè máa lọ ni bàbá yìí bá kawó ló kó fún ọmọdébìnrin pé ó yá máa lọ. Elédùmarè ṣàánú fún mi o gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wo fídíò yìí orí ọmọ yín ò ní gbàbọ̀dè Ọlọ́run ni mo fi bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí o ẹ jẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n kọ́gbọ́n Ọlọ́run ò ní share ìbànújẹ́ kàn yín lẹ́ẹ̀kan sí i ẹ jọ̀ọ́ ẹ tún bá mi wo ibi tí wọ́n kọ follow sí lókè níwájú orúkọ péèjì wa ẹ bá mi tẹ follow yẹn nítòótọ́ ire àti àánú yóò máa follow ẹ̀yin náà ní orúkọ Jésù. Ẹ wò ó ọmọ tó dágbére fíjì ìyẹn ìṣọ́ òru ọmọ tó dágbére ìṣọ́ òru ilé ijó ló wá. Elédùmarè ṣe ti rí àwọn ọmọ tá à ń bí láyé òde òní àfi k'Ọlọ́run kó máa ṣọ́ wa kó máa ṣọ́ wọn o orí ọmọ yín ò ní gbàbọdè o gbogbo abiyamọ tó ń wo fídíò yìí ní orúkọ Jésù orí ọmọ yín ò ní gbàbọdè àwọn ọmọ yín ò ní ṣìrìn o ní orúkọ Jésù. Ọlọ́run kó darapọ̀ mọ́ ìdílé yín ṣẹ́yìn náà ti rí ọmọ tó dágbére ìṣọ́ òru tí bàbá ní kó máa lọ tí bàbá tún fún lówó mọ́tò ẹ wo ibi tó wá ilé ijó ṣe rí ṣẹ́yìn náà ti rí ẹ wo ọwọ́ arákùnrin tó bọ́ sí lẹ́yìn ìgbà tó ti jó tán ti lo oògùn fẹ́rẹ́fẹ́ fọmọdé yìí lọmọdé yìí bá sùn lọ sínú yàrá òun ni wọ́n bá daṣọ pupa bò lórí ṣẹ́yìn náà ti rí Elédùmarè lọmọ ẹ̀ bá dágbére fáyé o nígbà tí wọ́n ti lò ó tán ẹ̀yin náà rójú ayé àbí ẹ rí pé wọ́n ti lu ọmọdé yìí Ọlọ́run ṣàánú fún mi gbogbo àwa táwọn wo fídíò yìí kí Ọlọ́run kó ṣàánú fún wa o ọmọ wa ò ní ṣìrìn àwa náà ò ní ṣìrìn lórúkọ Jésù o Ọlọ́run ayérayé gbogbo ọmọ tá a bí má jẹ́ kó rí wọn kó gbàbọ̀dè ní orúkọ Jésù ìwọ tó ń wo fídíò yìí náà orí rẹ ò ní gbàbọ̀dè jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí i bá mi share fídíò yìí kí gbogbo èèyàn kí wọ́n kọ́gbọ́n. Thanks for watching our video. I hope you have learned one or two lessons in the video. Please stay tuned as we watch more relevant, educative, and spiritual videos on this page. God bless you.